ọmọ buhari ti jáde ó lóun fẹ́ẹ́ dupò òṣèlú. Yusuf tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ààrẹ àná lórílẹ̀‐èdè yìí Muhammadu Buhari ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje fún ipò aṣojú-ṣòfin orílẹ̀‐èdè yìí nínú ìdìbò àpapọ̀ ọdún 2027 tó ń bọ̀ lọ́nà. Nínú lẹ́tà kan tó kọ lọ́jọ́ 3 oṣù kẹrin ọdún yìí ni Yusuf ti sọ ìpinnu rẹ̀ fáráyé. Ó ní èròǹgbà òun ni láti ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò Sandamu Daura Mai'adua lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní ìgbésẹ̀ yìí kò ṣẹ̀yìn ìfikùnlukùn tí òun ṣe pẹ̀lú àwọn lámẹ̀tọ́ ẹgbẹ́ náà àti èròǹgbà òun láti pèsè adarí rere, ìjọba rere àti ìdàgbàsókè tí kò lẹ́gbẹ́ fáwọn èèyàn ẹkùn ìdìbò náà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àtìlẹ́yìn àti àjọṣepọ̀ àwọn èèyàn agbègbè ọ̀hún yóò mú kí èròǹgbà òun wá sí ìmúṣẹ tí wọ́n bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun. Nígbà tó ń kín ọ̀rọ̀ Yusuf lẹ́yìn, olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Muhammadu Buhari nígbà ayé rẹ̀ Bashir Ahmed jẹ́ kó di mímọ̀ pé Yusuf ti bá àwọn àgbààgbà àti lámẹ̀tọ́ ẹgbẹ́ òṣèlú náà sọ àsọyépọ̀ kó tó di pé ó jáde. Ìkéde Yusuf Buhari ló wáyé lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú APC níjọba ìbílẹ̀ Sandamu nípínlẹ̀ Katsina fòńtẹ̀ lù ú pé òun ni yóò gbé àsíá ẹgbẹ́ náà sókè. Àwọn lámẹ̀tọ́ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ náà ti wá sọ pé àwọn yóò ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu àti gómìnà Dikko Rada láti jáwé olúborí nínú ìdìbò ààrẹ àti gómìnà lọ́dún 2027.